tẹ́ bá wo orí social media nísìn gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti pèrè láàfà wọ́n ti yá wèrè sórí media torí kíni torí owó torí àtijẹ wọn a máa rí ìdákéyàn ọmọ àti lórí social media kọ́wá nígbà náà Saheed Òṣùpá òkú ọ̀ntẹ́lì lọ́lọ́ lánàá yìí nísìn ààrí kókú Òṣùpá ẹ̀wọ̀n nǹkan nísìn wọ́n náà wọ́n bó ṣe kó bára rẹ̀ wọ́n bó ṣe dójú ti rẹ̀ ọwá dójú ti ra rẹ̀ nísìn ọwá ń pé bọ́ ọba parọ́ kí nǹkan sí ọ bọ́ ọba ṣe gbá kí nǹkan sí ọ àwọn èèyàn wá ń fọlọ́pàá wa káàkiri ẹ má fọlọ́pàá wa káàkiri òun náà fẹ́ dàrú owó bóòlù òun wá rí ṣé bóun ti máa lo ayé náà ní tẹ́nìkan ní dáhùn mọ̀ fóun bẹ láyé ọwá wò pé kí lòun lè ṣe tó wọ́n fi hàn ẹjọ́ mo tún gba ọ̀nà míì táwọn èèyàn ti gbà rí irú ọ̀nà tí ń gbà ní pé kí n máa sọ pé mi àtàwọn màláíkà lájọ ń ṣe ọ̀gbọ́ kí n máa rí pé èmi àtọ́lọ́run lájọ sọ̀rọ̀ tánìsì èmi àti màláíkà lájọ ń ṣe pọ̀ kọ́dà màláíkà lágbájá ọ̀ẹ́sẹ̀ wádọ̀ wọn ẹ̀sẹ̀ kú lọ́dọ̀ òun ni wọ́n ṣàfihàn náà ni wípé òun náà sà ń bẹ láyé káyó lè rí nàrí ọwọ́ àwọn òpin talẹ́ni tó ní ògo tí ń lọ lásìkò yìí tóun lè dákọ̀ rẹ̀ táyó fi mọ̀ ọ́n lọ́wọ́ lè dákọ̀ Saheed Òṣùpá pé ìtí mo lè sọ náà ní kí n sọ pé Saheed Òṣùpá ó kú ọsọ bẹ́ẹ̀ àyíbẹ̀kọ́ ọ̀tá Saheed Òṣùpá o ìjọba yìí ní ó kú ọ̀gbọ́ Saheed Òṣùpá tó wá sọ yìí gan fúnra rẹ̀ bí wọ́n yìí gan bá jòkó lẹ̀ bóṣùpá wù ọ́ sàásùn yọ́sọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ wọ́n là yọ́sọ̀ tó ṣẹlẹ̀ láwọn tó bí ọ lánàá inú ìyàjò tó wọ́n ti rìn láyé tó wọ́n ti fi wọ̀ ẹni tí ń bá ní àjò wọ̀ tó wọ́n fi ọ èèyàn kí ó pa àwọn yóò mú Ọlọ́run nìkan lókùn tí ó pa wọn gbogbo ẹnu mi sọ láwọn Saheed Òṣùpá èèyàn kọ́ mọ́ àwọn ti dá mẹ́tẹ̀ èèyàn nù ó kò mi Ọlọ́run nìkan tí wọ́n lè rí dànù ó lè yóò kú lọ́ọ̀dì kìíní kan nígbà wọn ní kú láyé tẹ́lẹ̀ àmọ́ Ọlọ́run lójú ti wọ pé táìmù tí wọ́n dáhùn òun ní bẹ láyé tí ò pín Ọlọ́run ò sì nípa ẹ bá wulẹ̀ wá kí ẹ bá mọ ọlọ́pàá kan wá kí má ẹ fílẹ̀ ẹ bọ́ ti dójú ti rẹ̀ náà nǹkan kan ní o ṣeun ọwá lọ pa àgbò ó ti bá ṣàdúrà ó ti bá pa àgbò tóhun lọ́bẹ̀ aládùúgbà ẹjìbá rí tóhun lọ́bẹ̀ ọ bá tí máa rè lẹ́yìn bá fẹ́ dára ẹ̀wò òun ní rè ọjọ́jọ́ wọn pé ebi ọba nìkan àwọn ṣe náà láyé òfin máa padà wádọ̀ rẹ pé nǹkan bẹ lọ́dọ̀ rẹ àìrí ṣe yìí jáwọn èèyàn máa wípé kò sí nǹkan kan lọ́dọ̀ rẹ kọ́dà kò sọ̀rọ̀ òun tó dákọ̀ lọ́dọ̀ rẹ irú gbogbo eléyìí náà nínú ìsìláàmù yìí àdójútì lọ jẹ́ ká nírú àwọn yìí wọ́n wá pé mùsùlùmí làwọn ẹ̀gbọ́ tẹ́rí àwọn oníṣẹ̀ṣe yẹ èmi ọmọ sọ tí jòdòdó ọ̀rọ̀ fún yín ìwà kan bẹ lọ́dọ̀ wọn tọ́já sí wípé bí àfáà mùsùlùmí bá fi ìwà yìí kún Ọlọ́run ó sì yọ́nú sí kí ni wà náà ni pé àwọn ti fi kalẹ̀ lọ́dọ̀ tí wọ́n pé babaláwo yóò tó bá dífá arọ́ aṣọ́dọ̀ ní jẹyọ kan lọ àyíbẹ̀kú bàbá ó ti wà nínú kíní wọn ó ti wà nínú constitution wọn kalẹ̀ ẹni babaláwo tó bá dífá arọ́ tó bá iparọ́ kò ní dé èyàn aṣọ́dọ̀ sí ní jẹyọ kan aṣọ́dọ̀ máa pọ́n ni àwọn àfáà nísìn àwọn kan parọ́ lọ ní aṣọ wá sí tuntun ọmọ pé aṣọ rẹ ti ń tuntun pẹ̀lú rọ́tọ̀ ń pa òun ìyà tí ó dòdì ọlọ́dọ̀ Ọlọ́run ní tuntun ni ولم يرى إليهم ميثاق الكتاب ألا يقولوا على الله إلا الحق ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون فلا أين أولون كما ما فاوا كي ó sì jáde lórí mídíà ó wá gbọ́mọ kékeré kan ṣẹ́gbẹ̀ ọmọ tó yẹ kó máa lọ léèwé ọ̀la tiẹ̀ náà ó dá lọ́mọ tá a rò pé generation tọ̀la ìsìláàmù tọ̀la àwọn ni wọ́n sì ojú wa bẹ̀rẹ̀ sí kọ́ ọmọ lọ́nà jìbìtì eré tọ́mọ wọn dàgbà sínú ọlọ́wọ́ dàgbà sí ẹ̀ tí ó tún wá ju tẹni ọkọ lọ káwọn òbí rú àwọn ọmọ àwọn náà ó sì máa wá wọ ọmọ wọn ń ṣe rí ibú lọ báyìí àhádà wal islam ó ìjọ òun náà ló bí nǹkan rẹ ni kó o sì palẹ̀ máa bọ́ọ̀lù ọmọ rẹ ò ti ní dákalẹ̀ ó lè yá ní ìkan tó lóun orí náà sílò àwà yìí náà lẹ́sẹ̀. ọ̀dẹ̀ ilé burúkú yà. abẹ́rẹ́ nǹkan báyìí ẹ máa wá rí náà káàkiri ẹ dákun torí Ọlọ́run sí ìjà àfáà náà nù ní lórí ojú ọ̀nà ìsìlámù yìí gbogbo àfáà ìsìlámù sì ń bẹ́lẹ̀ àwọn tó yẹ kẹ́ ẹ kó bòmù babalágége lẹ̀ wá ń bú ẹgbẹ́rẹ́ yìí ti dàrú ẹ̀yin tẹ́rì yìí ti yí ẹ̀yin tẹ́ nílà ákáyì babalágége lẹ̀ wá hàn mọ́ lẹ̀ ń bú irú èyí ń kí ni tẹ́ ẹ ti ríṣẹ́ sí ṣé ìsìlámù ò ní olórí
ṣé kò ní àpapọ̀ àwọn àfáà wọ́n ní eléyìí ń dójú ti ẹ̀sìn